agbo alẹ́ fún ọkùnrin tó ya ọ̀lẹ lọ́dọ̀ ìyàwó ẹ̀ kò ní mo fẹ́ kọ́ ṣùgbọ́n kí n tó lọ bẹ̀ yẹn sórí egbògi tó ń wò lọ́wọ́ mi yìí ó ní egbògi yeye èso rẹ̀ lélẹ́yìí ìyàtọ̀ sí pé tọkùnrin ò bá ṣe dáadáa wàláhì sórí èso tó ń wò lọ́wọ́ mi yìí wọ́n máa fi ṣe oògùn ọpọlọ tó jẹná fún àwọn ọmọ tí wọ́n mọ̀wé tàbí tí ò mọ nǹkan kan níbi iṣẹ́ ní èso tó ń wò lọ́wọ́ mi yìí igi yeye tó ń wò yìí ọ̀rẹ́ mi wàláhì àti igi rẹ o àti egbò rẹ o àti ewé rẹ o àti èso rẹ o gbogbo rẹ kò sí àṣàdànù nínú ẹ ìwúlò ńlá ni fọmọ anabi hadama gẹ́gẹ́ bí Ọlọ́run bá sì gbé kalẹ̀. ìmáàmù sáfì yìí dẹ̀ jẹ́ kó yé wa pé àlè ilimu ilimani ilimu tibbi lihabudani wa ilimu lifikihi lihadiyan méjì ni ìmọ̀ ilimu tibbi lihabudani ìmọ̀ àkọ́kọ́ náà ni kéèyàn ọmọ nǹkan ìwòsàn ara gẹ́gẹ́ bí eléyìí tá a fẹ́ kọ́ yìí kórí ọmọ pé kórí ọmọ ó kú ká máa kọ́ ọmọ ní ẹ̀kọ́ kan lẹ́ẹ̀mẹ́fà kó sì má mọ̀ àìsàn ni ó ní ìdí kẹ́ àdírẹ́sì kẹ́ mójútó nínú tá a fi máa ṣe tó jiná gidi wàláhì ó ní èso yeye wà tá a bá parí ẹ̀tàn agbọ́n náà máa fi ṣe fọ́mọ wàláhì orí gíláàsì ni ó ti máa fi lo ní a ti máa lò pẹ̀lú oyin gidi nǹkan ìwòsàn ọpọlọ kódà àgbàlagbà ti ń gbàgbé nǹkan tí ń gbàgbé mà tó ń gbàgbé ọ̀rọ̀ tá a bá ṣe fún wàláhì ó dáa púpọ̀ fún àgbàlagbà tí ń gbàgbé mà tí ń gbàgbé nǹkan ṣùgbọ́n lẹ́nìí eléyìí tí mo wá sọ fún ọ gẹ́gẹ́gẹ́gẹ́ orí DM mi ti kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn látara nǹkan alẹ́ tó jẹ́ powder tá a fi síwájú agúnmu alẹ́ tá a fi tí mo sọ níbi ọjọ́ mélòó kan sí sẹ́yìn yàtọ̀ sí yẹn àgbo alẹ́ fún ọkùnrin tó ya ọ̀lẹ tó tó dáa bíi ìtàkọ̀kọ́hún ká má sọ pé ó dáa ju ìtàkọ̀kọ́hún lọ òun lélẹ́yìí o ó ní mo fẹ́ ṣàlàyé fún ẹ egbòogi tó ń wò lọ́wọ́ mi yìí òun náà ni egbòogi kí là ń pè é egbòogi yeye òun lélẹ́yìí wò àfà gbé súnmọ́ gbé kámẹ́rà súnmọ́ egbòogi yeye rèé èso rẹ̀ lélẹ́yìí egbò rẹ̀ lélẹ́yìí ṣùgbọ́n lẹ́nìí kì í ṣe èso lọ fẹ́ lò egbò yìí lọ fẹ́ lò báwo la ṣe máa lò èmi kúrò náà àfà àtọ̀jẹ́ pé ó wà ní tí ọjà lọ́wọ́ jẹ́ wá sórí social media ọjọ́ tí mo ti ń fún yín láwọn tẹ́ lè máa fi ṣe ìwòsàn ara yín lórí social media ò lè ní nọ́mbà mi níbẹ̀ mi ò fi nọ́mbà sí torí káwọn èèyàn bá máa disturb mi ni ní tí màá jẹ́ kọ́ ni mo wá o Ọlọ́run ti níwọ̀n bá àtọrọ jẹ àṣírí wa ò sì tú wàláhì so mi ń fẹ́ káwọn èèyàn máa dà mí láàmú ni so torí ìdí eléyìí bó ṣe máa lò ó mi ò dẹ̀ fi nǹkan kan gbogbo ohun tí mo bá ti filẹ̀ fún yín mi yọ nǹkan kan kúrò níbẹ̀ mi fi kankan pamọ́ bóyá torí kẹ́ lè bá wa bá mi màá yẹ ẹyọ kan kúrò níbẹ̀ pé ẹ máa pè mí tó bá ní ìdí ẹ̀ rárá má pè mí má dẹ̀ wá mi n tó bá tọ́ láti fi ránṣẹ́ sí mi nínú àdúrà tí mo bá ń bẹ láyé máa fi náà àti ránṣẹ́ sí mi tí mi ìgbà tó sí láyé máa fi kúrò ọ̀làwọ̀n ránṣẹ́ sí mi lópin ìgbà tó bá ti ń lò ó torí mi ní yọ nǹkan kan kúrò níbẹ̀ gbogbo tí mo fi sílẹ̀ látẹ̀yìnwá náà mi yọ nǹkan kúrò níbẹ̀ so báwo ló ṣe máa lo egbògi òun lo lílò tó bá ti wà bá a ṣe wáyìí ó ku egbògi kan òun náà ní egbògi aka méjèèjì yẹn gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń lò ní àwọn bàbá tí wọ́n jẹ́ bàbá fáwọn tá a jogún kan yẹn lọ́wọ́ wọn tá a bá lọ́wọ́ wọn. wàá gé egbògi yìí tó bá ti gé wàá fọ̀ tó máa mọ́ dáadáa wàá gé wẹ́rẹ́wẹ́rẹ́ egbògi aka náà fọ̀ kó mọ́ dáadáa gé òun náà wẹ́rẹ́wẹ́rẹ́ kó sínú kéka tó mọ́ kó wá lọ ra obì yẹn jẹ́ kó tó bíi 20 pieces kó wá là sí mẹ́rin mẹ́rin orógbó náà jẹ́ kó náà tó bíi 25 pieces làwọn náà sí méjì méjì kó bó èpo ara orógbó yẹn kó gé sí méjì méjì kò jù báyẹn lọ wá kó gbogbo ẹ̀ sínú ike kan sórí pé nǹkan mẹ́rin ni egbòogi yeye egbòogi ata obì pẹ̀lú orógbó obì yẹn 20 pieces orógbó yẹn jí ó tó bíi 25 pieces torí obì máa ń tóbi ju orógbó lọ kó wá gé obì yẹn àti orógbó yẹn kó gé wẹ́rẹ́wẹ́rẹ́ pàápàá jùlọ orógbó gé sí méjì méjì obì gé sí mẹ́rin mẹ́rin torí tó wàá kọ́ là sí méjì wàá ṣẹ̀ṣẹ̀ gé ẹyọ kọ̀ọ̀kan yẹn sí méjì méjì ó jẹ́ mẹ́rin báyẹn kó papọ̀ pẹ̀lú àwọn egbò yìí sínú òkè bomilé lórí a week after bẹ̀rẹ̀ sí ní máa lò kódà kò jẹ́ pé wọ́n fi sí ẹni
tó jẹ́ pé wọ́n ti gbàgbára àwọn kan náà gbàgbára yẹn lọ́wọ́ ẹ̀ tán àjẹ́ kó o lè ṣe dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run máa dá padà fún ẹ padà so Ọlọ́run ní fi wálé assalamu alaikum.